fáwa Al-Adabi Sọ̀fíyù àfa àgbàṣekẹ́ wọn kánú ọmọ tí bàbá Tajul Adabi bí wọn jẹ́ Sọ̀fíyù. A ní Al-Adabi Sọ̀fíyù àfa àgbàṣekẹ́ wọn lọ́hún ṣe kẹ́ lọ́hún ṣe kẹ́ bàbá wa Al-Adabi Musa àfa àgbàṣekẹ́ Musa kánú ọmọ tá Tajul Adabi bínú. Láfi ní Al-Adabi Musa àfa àgbàṣekẹ́ wọn lọ́hún ṣe kẹ́ bàbá wa Al-Adabi Sheikhuna Kamalu ṣe kẹ́ wọn. Ọ̀dọ̀ alájàbà kọ́lá Al-Adabi ti bẹ̀rẹ̀ ọ̀dọ̀ Tajul Adabi sísí láti ní ọ̀pọ̀ ìnà àrọ̀bíyà pẹ̀lú gbọ́lọ́hún gbẹ̀ nọ́mbà wa. Al-Adabi Sheikhuna Kamalu ṣe kẹ́ wọn lọ́hún ṣe kẹ́ fàáfà wa. Lọ́dọ̀ alájà àgbà wọn ni òun ni nuqtatul intilaq nuqtatul taghyir bí tí gbogbo nǹkan ti yí padà nù. Kankan ni bàbá Tajul Adabi ń bá bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tó dọ̀dọ̀ alájà àgbà wọn á tún aṣọ wọ̀ fún un ló fi jẹ́ pé ó kọ̀ ayùtìlákọ àlẹ́ yìí àti Sheikhina Muhammadu Kamaluddin lákọ́bù al-Mujaddid wọ́n jà dáadáa gbogbo táwọn afáàgbà gbé wa afáàgbà ti kọ́ al-uluf minan nas qabla maji'i Sheikhina al-Mujaddid Tajul Adabi ó jà dáadáa fi waqtihi hadha la yunkaruhu ahad la yunkiru hadha ahadun. Lẹ́yìn tí wọ́n yẹn tálájà bá wá dé wọ́n gà yára gbogbo nǹkan ana bẹ̀rẹ̀ sí kakọ́ bí ó nílé kí ó ká dá sọ gbogbo àwọn kan tá à ń wí bismillahir rahmanir rahim allahumma salli ala muhammadin wa sallim. Níwọ̀n bá sókí mo kàn fẹ́ sọ̀rọ̀ nípa baba Leila tani man huwa hazal alam alamu dini fún baba Leila. Tí wọ́n bá dá kọ baba Leila kò yẹ kó sí àfa kan tí wọ́n zakara ismuhu láàrin wọn illa wa qamu ijlalan li hazal ism. Baba Leila wọ́n wá sí àgbáyé tá à ń pariwo wọ́n tó ẹsẹ̀ bàtà baba Leila wà aládàálíkà fàkís tabati wà láwọn tó ẹsẹ̀ baba Leila gbogbo ẹni mo fi ń wí bimin ifami fi hazihi al-manassa aquluhu bimin ifami baba Leila Allahu akbar bíbà bí wọ́n ṣe àgbáyé ní kálukú mọ̀ bíbà bí wọ́n ṣe àgbáyé sí wá tó ní la yudani fi kulli shay لا في العلم لا في الشرع لا في النطق لا في gbogbo nǹkan لا يدانيه. àbáwọn náà ni ẹ fẹ́ mọ fi tayín ẹ fẹ́ pa gbogbo àwọn àdúrà wọn alámíà gbogbo àwọn ìsàmọ́tò wọn في هذا وفي ذاك هنا وهناك àwọn آثار لا تنسى أبدا. Níbo ni bàbá yẹn ò ti ní ọwọ́ ní ò ti lérí pa. Lahu yadin bayda fi ta'sisi al-markaz. Aqarra hadha sahibu al-markaz nafsihi aw nafsuhu. So àwọn bàbá wa àwọn alájà àgbà àwọn bàbá Sheikh Adam gbogbo àwọn bàbá wọ̀nyí bàbá pọ̀ kági àwọn bàbá pọ̀ kági náà fún àwọn tíra ṣùgbọ́n wọ́n fa àwọn ọfà wa tí mi náà wà nù wọn àwọn aládàánwò ọmọ kí ó. Lam nahtam bí mashayikhina àgbé wọn sáàyè wọn àpariwo wọn àwárí bí talamisu hadha al-alim wal-faqih خامس أئمة الأربعة الإمام سعد الليث بن سعد الذي قال عنه الإمام الشافعي إن الليث بن سعد أفقه من مالك. يقول هذا في حق الإمام الليث الإمام الشافعي يقول إن الليث بن سعد أفقه من مالك ولكن تلامذته لم يهتموا به. bẹ́ẹ̀ni gbogbo àwọn tí àwọn bàbá kọ́ lọ́wọ́ àwọn dà tí wọ́n máa kéwòn wọ́n jẹ́ omi ayé omi ìwé gbé wọn lọ àwọn kí bàbá afán ládà wọ́n jẹ́ omi ìwé omi kéwù wọ́n jẹ́ gbé wọn lọ. abalẹ̀ ìlànà bí àwọn ọmọ tí wọ́n yanjú pòfẹ́sọ̀ ń bí wọ́n àwọn ọmọ dáadáa kan àwọn yóò ní ìtumọ̀ sí ẹ̀ ní kọ́ṣà àwọn ọmọ yìí kí àdàbí ò tó máa já dàbíyà kí mẹ́ríkà tó máa jẹ́ mẹ́ríkà sí gbogbo nǹkan jẹun ká tó máa jẹ Ìlọrin lákọ́kọ́ lẹ́yìn Islam. àwọn kan ló gbà ṣáájú wọn Ọlọ́run gbọ́lá fún wọn ní
fún ara Ọlọ́run ló fún wọn ní ráyà tafawuk. Ọlọ́run ó wù ú bí ma ṣe àtìṣe ayò abida asma àwùlá àwọn tá a lè má dakọ lónìí. Abalẹ̀ ìlà tó ń béèrè òní pòfẹ́sọ̀ ń bẹnu àwọn ọmọ wọn lónìí. La ilaha illallah. Èèyàn mọ̀ yìí bàjẹ́ gan, wọ́n jẹ́ bàjẹ́ sí lọrin, wọ́n jẹ́ bàjẹ́ sáwọn afá wa. Wọ́n gbà yín láàyè bísímì munafaha aw mudafa amadrasatina. Béèrè pé ọmọ kí o bàbá lè ládà ẹnu àfá àtọkàn kí wọ́n gbà. Ẹ̀yin mọ̀ yìí bàjẹ́ gan, kí wọ́n mú yín so, kí wọ́n mú yín so, àwọn tó kùn wọn ọkùnrin ń bẹ lọ́rùn wọn, kí wọ́n mú yín so, kí wọ́n tó kùn bọ̀ yín lọ́rùn, kí wọ́n lè dé yín má ìdí igi kan kẹ́ máa jẹwé. Ìdí wọn kọ́ yín lẹ́yìn kẹ́ máa láwọn àgbàlagbà bí àwọn tí wọ́n ti lọ. Ẹ ti gbàgbé pé gbogbo àwọn tí ẹ gbà fún kí wọ́n yẹ̀yẹ́ wọn yìí kẹ́ ń gbà fún tó pé wọ́n dìfẹ́ǹdì yìí tẹ́ ń gbà fún wọn kí wọ́n máa yẹ̀yẹ́ wọn yìí. Ẹlòmíì ó tún sọ àwọn alájà àgbà gbogbo tí ẹ sọ kí wọ́n sọ ń pa àwọn alájà àgbà tá a bá gbé jáde fún yín lẹ́sùnkún ẹ̀. Alájà àgbà tó mọ́ láyé àtọ̀run wala nuzakki ala Allahi ahadan lam naqul hadha li'annana tilmithuhu. Bọ́lá ti sọ àwọn alájà àgbà ni ẹ ní ti rí ń ta wọn rínú wọn sì ṣe nítorí kíní kankan. Wọ́n bá sọ ń ta mọ̀ ń pa àfáà wa báwọn alájà àgbà náà ti wí pé táwọn bá sọ nǹkan táwọn mọ̀ ń pa àfáà wọn Tajul Adabi fún gbogbo ayé wọn ò ní fẹ́ gbà wọn gbọ́ mọ́ bẹ́ẹ̀ ti lè gbà á gbọ́ tó yìí. Báà náà sì mọ̀ yìí bá sì mọ̀ yìí táà tó nǹkan kan àtẹni tí níwájú alájà àgbà báyìí bá ti wá mọ̀ yìí dára náà mọ̀ ń pa alájà àgbà tá bá ní aṣọ. Àwọn tí ẹ̀sìn ti yí lérí tí wọ́n ń ṣẹ̀sìn bódì wọ́n bẹ̀rẹ̀ ha eléyìí nǹkan mi láfi dákẹ́ tí wọ́n sọ fọ́lọ́n pé kí nǹkan yọmọ sí tó sì máa sílẹ̀ ní ẹsẹ̀kẹsẹ̀. Ìbàjẹ́ òsì àwọn àbá táwọn ọ̀rá yérò tí wọ́n ní wọn nítorí pé àwọn àbáwọn bí àbá lè láṣẹ tó ní bíbí nípò ní gbogbo nǹkan bẹ́ẹ̀ kó jòkó nù lọ nínú ó ní ọmọ ilé ọlá láti jáde kí wọ́n máa fẹ̀ kí wọ́n máa fo kí wọ́n máa jẹun kó jọ máa bá wọn rọrùn wọ́n wọnú gbọ́dọ̀ máa kọ́ àwọn ọmọ kí bí amúni min ustazihi wa abihi sheikhina al-allama Muhammad Kamaluddin al-Adabi rahimahullah. Àwọn wọnú gbọ́dọ̀ ẹwà àwọn yíyẹ̀sì tí wọ́n sọ yẹn Iléṣà bóòrùn ní Iléṣà gan lónìí àti gbogbo àwọn olùtún lọ káàkiri wọ́n ti lọ Ghana náà ti gbá wọ́n tan ìmọ̀ káàkiri. Nítorí pé ammukumu dunya wa ammu mashayikhina al-akhirah arafu anna hadhihi ad-dunya ma'baru al-akhirah lam yaltafitu ilayha. Káwọn afáwọ́ tó ṣe wá sí yatta'idhun wọ́n ti kọ́kọ́ lu wá sí وكأنهم أصحاب رسول الله. Àwọn yíò ni ẹ máa sẹnu jẹgbẹ̀yẹ̀gbẹ̀ sí ẹsẹ̀ bẹ̀rù orí ara yìí àwọn ènìyàn Ọlọ́run wọn ènìyàn Ọlọ́run karasu hayatahum kullaha khidmatan li hadha ad-din. Àwọn tó yẹ pé zahiruhum wa batinuhum siyyan wọn ẹ̀rẹ̀ láwọn afá wọn kọ́ ẹnìkan wọn kọ́ wa rí láyé pé ọyẹ jáde wọ́n tún bá wa wí ni wọ́n ti bá wa lójú afẹ́fẹ́ lásán wọ́n bá wa wí ń kọ̀rọ̀ ara gbọ́ àti ní gbọ́ torí pé mustaqbalu wa fi hàdà níbi eléyìí báwọn bàbá wa kan wọ́n jà báwọn aṣáájú wa kan bá ṣe ní báwọn fèsì lè ní àní fèsì ẹ̀ and history rẹ̀ ó nílò láti preserve àwọn ọmọ tẹ́ nítumọ̀ àmọ́ bí etí wá àmọ́ nínú gbóná ti gbé yín wá ọ̀rọ̀ dálẹ́nu ẹlòmíì tó wá jáde yóò lóhun analysis wèrè nípa alájà àgbà analysis wèrè nípa ọba léèlá. Gbogbo nǹkan ti parí bí kéwú gbogbo nǹkan ti parí oníwí ní báyìí kìí ṣe bugdon ilmarkaz àwọn ilmarkaz yìí àwọn ìsọ́hìbì ilmarkaz wallahi alazim. Ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ preserve history ká dákẹ́ àwọn bá sì dákẹ́ ẹ wọ́n tọ́ bọ̀ wọn lẹ́nu wọ́n ti dàgbà lónìí wọn ló kun ara àti jáde mọ́ káàánú tó dàbí ẹ gbọ́dọ̀ sin tí ó lámì táwọn tí ń bọ̀ dìbà. Nígbà sọ fún yín díẹ̀ nípa baba léèlá látara wọn ẹ wàá mọ̀ nípa bóò ní mọ́ríkàsì ti jẹ́ sàràbíyà níwọ̀n bá díẹ̀ lẹ́nu. ندعت الحاجة إلى المزيد أو إلى الإضافة سأضيف لكن بالشرط pẹ̀lú mọ́jẹ̀mú ni مست الحاجة إلى ذلك
mo dá ń ṣe lórí kíní ànímọ̀ṣe àmọ́ èèyàn gbọ́dọ̀ fi bí èèyàn bá ṣe mọ kéèyàn fi hàn gbogbo ọ̀nà ni gbogbo ọ̀nà lọ́n ṣe dáadáa fún gbogbo àwọn ilé ike púpọ̀ ẹni tí ì sádàbí àwọn tí wọ́n ì sádàbí tí wọ́n ì ṣe mọ̀rẹ̀kà sí ọlọ́run sọlá fún wọn tẹ́nìkan kan tó lè takò tó lè bí dànù èsì wàhálà yẹn ṣe pọ̀ ẹnìkan lẹ́ ń bẹ láyé ni ẹnìkan lẹ́ ní foundation ni kí ni àdàbí yàrá ń gbà yín ẹni fẹ́ gbọ́n wọn ilé ike omi bá sọ̀rọ̀ ẹ̀wọ̀n bẹ́ẹ̀ sì mọ̀ sí tọ́lá bí yà ni ẹ̀ tún jáde bí ọmọ iṣu kí ni àdàbí yà ṣe fún yín lórí kí ni tiwa pẹ̀lú ọ̀rọ̀ tí ń bẹ́ńlẹ̀ tẹ́lọ̀ dága àwọn afáwa nù sáré àwọn àfáà yín wọ́n sì dákẹ́ wọ́n mọ̀ wò yín ràn kẹ́lì wọ́n náà tẹ́ fẹ́ wọ̀ ẹ ti bàjẹ́ jù bàjẹ́ gan wàláhì làzí mo sọ fáwọn pé ọmọ bàbá lè kí ló kàn Ìlọrin ni ọ́ ni bàbá lè fámìlì wa ni ọ́ ni kí ló kàn ẹ́ bàjẹ́ yẹn ti pọ̀ jù tó máa gbé wọn wọ́n ní kinní kan so téèyàn bá ti wá jò kókó nílé kí ó rẹ̀gẹ̀rẹ̀ ó tún rúkọ̀ lẹ́yìn àmọ́ntẹ́yìn fi wọ́n àmọ́ntẹ́yìn fi wọ́n kò sí ọpọlọ kankan lórí yín bó ṣe wọlé mọ́ ni bí wọn bíwọn bẹ́ẹ̀ bá tẹ̀ tún bá rọ́pọlọ kẹ́ lọ́ra àbí kẹ́ rẹ́ǹtì ẹ̀ yìí ronú pẹ́yìn ẹ̀ lè kú at any time ni ẹ̀ láwọn tí wọ́n kú tí ò tó yín ni ẹ̀ láwọn ẹgbẹ́ yín ni. aláìlẹ́kọ̀ọ́ níbi ìmọ̀ ṣé Karamu lè sọ pé bóò ni bàbá lè la wa huwa min abroz talamisati sheikhina Muhammad Kamaluddin min abroz lẹ́sà òkè sà àwọn ni abroz nínú àwọn tọ́lọ̀ ń yọ̀ǹda àmọ̀ fún yányán oníwọ̀n ní wọ́n sàlàyé fún yín díẹ̀ bàbá lè la yín kàn sàlàyé achievement wọn láyé ìní ti sàlàyé ìwọn nìyẹn àwọn kan fẹ́ kẹ̀kàn mọ̀ díẹ̀ nípa wọn la'allakum ta'qilun bẹ́ẹ̀ sì látàì àbí ẹ̀ lágbóyé aw tara'aw uqulukum an gayyiha bàbá lè la wọ́n lọ sí Mẹ́kà wọ́n gba Sudan kọjá Sudan Allahu Akbar wọ́n á kọ ọmọ kọ́là kan wọ́n á pàdé àwọn lágbára ń bẹ̀ wọ́n á sọ fún wọn pé sọ fún wa nípa ìgbìyànjú àwọn àfáà olówó Nàìjíríà bí tó ti wá sọ fún wa ń pa wọn kí ni àwọn ìgbìyànjú ẹ̀sìn tí wọ́n ti ṣe bàbá lè la tí n sọ ní 1947 lọ́njẹ́ àríjọ́ sí pé aṣáájú wa gbogbo nǹkan hafidhakumullahu wa ra'akum èyí ṣaṣáájú lásán èyí ṣaṣáájú bẹ́ẹ̀ aṣáájú ni bí màá náà ziyada wallahi Honorable Justice Abdulrahim Ahmad Sai hafidhakumullahu wa ra'akum wọn kò sàlékún dáadáa fún yín wọn kọ mọ̀kọ́lá kan mọ̀kọ́lá náà jáde láìpẹ́ yìí wọ́n ń tara ẹ̀ láwọn Honorable Justice àmì ẹjọ́ jáde gbogbo láàmọ̀ sí yọ a need láti rewrite gbogbo ọ̀dàn dandan tẹ́lẹ̀ káàkiri àtàwọn ọ̀tàwọn afáyín ti pa fún yín pé kọ́nà àbáwí jáde àmọ́ kó gbogbo àwọn nǹkan wọ̀nyí jáde fún yín pẹ̀lú àwọn bí tawfiq tó mọ̀ ní stamp lórí báyìí ẹgbẹ́ rọ́lẹ̀ yìí máa ń pa àníbáyín parọ́ a ní èsì pẹ̀lẹ́ ẹjẹ́ lọ ní ọ̀dà ẹjẹ́ àsọ̀ kan náà ẹjẹ́ àsìgbẹ́ ẹjẹ́ àsàwọ̀ ẹgbà gbogbo tó ti lọ ẹgbẹ́ tàn síbi títàn wà tani báyìí jà sí kíní ṣùgbọ́n a lè dá kẹ́kẹ́ pa antamuhu athara aba'ina abadan lan nasquta an hadha ní dákẹ́ fún yẹn bísí iradati sukun àwọn nǹkan kan tí èèyàn gbọ́dọ̀ gbà kọ́ lọ bẹ́ẹ̀ onítàn 1947 wọ́n wá dé Sudan àwọn àfáà Sudan wọ́n jọ ń fọ̀rọ̀ jomi tọrọ ọ̀rọ̀ wọ́n ní sọ fún wa nípa madrasatul arabiyya wal islamiyya fi Nigeria wa an ulama'i Nigeria babara wa mú kúkúrú ilẹ̀ Yorùbá òun nìkan ni wọ́n á sọ̀rọ̀ ń parẹ́ wá wo mọ̀kọ́lá wọn ẹlòmíràn sì ni sẹ́ndì mọ̀kọ́lá wọn sí ọ òun láti sẹ́ndì sórí péjì wa ó ti rí bí màjálà tó wà wọn tó bá ti dé bẹ́ẹ̀ ọ̀ọ́kà mo ti wá ẹlẹ́mọ̀ àrí dáadáa torí kó ti pẹ́ 1947 sísìn wọ́n náà rí
ẹ ti wá rí ẹ̀dá rẹ̀ àti sẹ́ndì ẹ̀ sọ́ndà péjì náà kó lọ́ọ́ kà kó wú lárúbá tí wọ́n kọ as far back as 1947 bàbá yóò ké nkankan wọn lọ́ta lọ́ọ́ kéwú síwá ọ̀dà alájà àgbà àtìgbà tí wọ́n lọ Kánò ìsà àwọn nìkan ni wọ́n lọ nígbà tí wọ́n dá kíní lẹ̀ ní kùlíyà ṣẹ̀ríà ní Kánò wọ́n lọ àtàwọn àti khalifa àtànánà tó lọ́yà làwọn náà wọ́n ti dàáfà kan tó lọ olùwà kọ sórí Google orí ẹni lè mọ̀ pé àáfún ilé rè béèrè majallatul amin al-usbu'iyya majalla kan ní min majallati as-Sudan kọlọ wò tí wọ́n bẹ̀ tí wọ́n kí làwọn Baba Leila wá sọ́njọ́ náà kó o fi mọ̀ pé ta ni Baba Leila ta'rifuhu bima kataba as far back as 1947 ṣé Adamu rí wọn challenge tí wọ́n kọ àti gbogbo àwọn afáàtí wọn àlàyé jọ́nà ilẹ̀ Yorùbá orí ẹ̀ bàjẹ́ púpọ̀ tálẹ́fì Baba Leila wí bí wọ́n ti tó wọ́n tún láwọn tí wọ́n jù wọn lọ́nà ọmọ kí wà lájà àgbà ẹ wá gbọ́n tí wọ́n kọ ẹ̀kọ́ wo tọ́pìkì tí wọ́n fi sínú magazine Sudan 1947 wọ́n ní masabihul ilmi fi Nàìjíríà àwọn àtùpà àmà ní Nàìjíríà tọ́pìkì tí wọ́n fún makọ́là náà ya mọ̀ bọ̀ biqalami al-allamati al-fadil al-hajj Abdurrahman Salahuddin al-Adabi wọ́n tó bá ń jáde bíi àbí tó jólù fi alájàgbà wọ́n fi al-Adabi wọ́n fi kún kọ̀ rẹ̀ kó lè lálùbáríkà sírù kan bẹ́ẹ̀ níbi okò al-Adabi ni sẹ́yìn ẹ̀yìn èèyàn níran sí ẹni bá pè mí kí ó bá kì mí kó kọ́ lé mi tí ó bá fi al-Adabi kún kò séyìn nígbà lọ́wọ́ ẹ̀ أردت أن تشرفني بشيء وكتبت اسمي بمجرده دون في الأدب بكم nígbà lọ́wọ́ rẹ̀ torí ń tàlàjà àgbà sọ mo fi tẹ́ ara mi gbọ́ nípa kálímà náà ẹ máa gbọ́ Baba Leila àwọn pòfẹ́sọ̀ yìí tẹ̀ ń kó kí wọn tí wọ́n kọ ìwọ̀n lẹ́kọ́ 1947 ẹni tí ò ké nǹkan mi ńlá ọ̀dàlájà àgbà nìkan wọ́n ní hadrat al-ustaz al-fadil ẹni tó tọ̀ lábàá tó sọ fún Baba Leila kí wọ́n kọ̀ nǹkan táwọn lè gbé sínú majalla wọ́n ní hadrat al-ustaz al-fadil Ahmad Isa Mukhtar صاحب مجلة الأمين الأسبوعية المحترم يعني bàbá tí ó jẹ́ tó ní majalla yìí wọ́n àdírẹ́sì kíní ìsọdọ̀ rẹ̀ ẹ̀yà mọ̀gbọ́ wọ́n ní ataqaddamu ila siyadatikum wọ́n ní ìyín kọ kíní yìí sí wa ana mu'jibun bi dhalika ath-thawb al-qashib wọ́n ní èmi ìyín sì ń ṣèjọjú pẹ̀lú aṣọ tuntun nǹkan tuntun alladhi tahallat bihi majallatukum tí majalla yìí tó dàbúra nígbà tí yìí bẹ́ẹ̀ ṣe tún ṣe tí àpọ́nlé náà wọ́n ṣe fún majalla yẹn ìwà wọn lárúbá yẹn wa tilka al-hadiqa alifayha wọ́n ní àti garden ni ọgbà yín alifayha ìtọ́ fẹ́ ọgbà mímọ́ yín tó fẹ́ allati jama'at bayna daffatayha tí majalla yìí tó kó sínú tí ń bẹ láàrin méjèèjì rẹ̀ láàrin ilé ìwọlé ilẹ̀kùn wọlé àti ilẹ̀kùn jáde rẹ̀ ó ní fama ziltu wa ana asra an-nazar fima kataba min al-mawadi ash-shayyiqa ó ní mo sáré dojú mi síbi ohun tí wọ́n ti kọ kalẹ̀ nínú àwọn ààyè ash-shayyiqa èyí tó ṣeni nínú àwọn topic ash-shayyiqa èyí tó ṣeni lójú yìí wal adad ar-rafi' àtàwọn ẹ̀kọ́ àwọn literature tẹ́ ẹ̀kọ́ sí tó wà nínú majalla yìí ar-rafi' èyí tó ṣe kí ni tó ga ash'ur wọ́n ní bí mo ti wá ń kà tí mo rá àwọn kìnnì wọ́n ṣàbá tilka al-majalla bil hadiqati al-fiha wọ́n ní ash'ur ìwọ́n ń fura ń ṣe mí ka'anni usabbih nígbà tó yẹ pé ń wẹ̀ fi bahri khidamin min al-balagha Allahu akbar àwọn afárá gbọ́lára púpọ̀ èdè pé wọ́n gbọ́lára tún mọ̀ ọkọ̀ walilahi Allahu akbar wọ́n ka'anni bí ẹni pé mi Abdurrahman Salahuddin usabbih ìlú ẹ̀ ń swim fi bahari níbi ibùdó kan khidamin min al-balagha òkè tó ga nínú balaga wal uslub al-badi' àtàwọn ọ̀nà tẹ́ ń gbà kọ́ tó yẹ pé al-badi' èyí tí ó fẹ́ sí rẹ̀ nígbà tá a tẹ̀sẹ̀ pínlẹ̀ rẹ̀ hádà wọ́n ní eléyìí lẹ́gbẹ̀ẹ́ kan sọ̀rọ̀ à ń pa eléyìí mo fẹ́ yin majalla yìí wọ́n ní wà inni ẹ̀rẹ́ mi Abdurrahman uridu an akhuda hadha al-midmar mo fẹ́ wẹ̀ mo fẹ́ wọnú ntẹ́ ní nkọ́ yìí mo fẹ́ wọnú midmar orí fídíò pápá yìí
àníkèmí náà kọ̀ọ̀kan sínú mọ̀jálà yín bẹ́ẹ̀ ti tọ̀ lábàáyé fa uqaddimu ila siyadatikum kí n wá kọ́ kí n fi ránṣẹ́ sí yín hadhihi tarifa àwọn àáfà tí wọ́n jẹ́ àáfà tó wọ́n ní mímọ̀ àbí díẹ̀ nínú àwọn àáfà tí wọ́n lámìlaka tí wọ́n hàn ulama Nàìjíríà nípa àwọn àáfà Nàìjíríà wà má bá gbàlú àtòhun tí wọ́n àwọn ìgbìyànjú tí wọ́n lò ohun tí wọ́n ṣe níṣẹ́ má bá gbàlú ohun tí wọ́n ná min ayyadin bayda nínú àwọn ìdẹ̀ra mímọ̀ tí wọ́n ná ala lugatil arabiyya lórí àwọn ìgbìyànjú wọn ala lugatil arabiyya lórí èdè Lárúbáwá wal adabil arabi àti literature Lárúbáwá ìgbìyànjú àwọn bàbá wọ̀nyí wọ́n fẹ́ sàlàyé rẹ̀ fún yín aláàzì lugha arabiyya àti literature Lárúbáwá tó yẹ pé antum humatu baydatihi Allahu akbar antum ẹ̀yin yìí gan ni humatu baydatihi ẹ̀yin lẹ́ ń kíìpù rẹ̀ ẹ̀yin ni hùrásù rẹ̀ ẹ̀yin gangan ni ọlọ́dẹ tí ń sọ tẹ́ ẹ̀jẹ̀ lugha arabiyya ọlọ ìgbìyànjú àwọn bàbá wa Nàìjíríà náà wọ́n fẹ́ fún yín tọ̀rífà díẹ̀ nínú wọn fẹ́ fi tọ́ yín lẹ́nu wò fàárùjù وارك أن تتكرم بنشرها مشكورا الله أكبر هو الأربعون ودون يعني سبحان الله kẹ́ ṣàpọ́nlé mi kẹ́ ṣàpọ́nlé lẹ́tà despite pé àwọn náà wọ́n tọ̀ lábàá òpínlẹ̀ kọ́ bí wọ́n sì máa ń ṣe ni kẹ́ ẹ̀ nà sára rẹ̀ wasalaamu alaykum wa rahmatullah ẹ̀ á máa gbọ́ wọ́n sì afẹ́ bẹ́ẹ̀ ni tán fẹ́ kọ́ gan. wọ́n ní la yakhafa wọ́n ní alhajab wọ́n ní la yakhafa ẹ máa gbọ́ tí wọ́n sọ ń pa lárúbáwá àtàwọn afá Nàìjíríà jọ́nà àfá àti ọba ti sí ń bì àfábàkà 1947 tí bàbá yọ̀ dákọ̀ rẹ̀ wọ́n ti ń bẹ o ṣùgbọ́n wọ́n yìí sàáfà tó lámìláaka Nàìjíríà àwọn àfá tí wọ́n lámìláaka ni wọ́n fẹ́ dákọ̀. wọ́n ní la yakhafa ala kulli dhi lubbin wọ́n ní kò pamọ́ fún ẹni ó bá ní làákàyè àti fáwọn tí wọ́n ní làákàyè anna ahali Nàìjíríà fáwọn ará Nàìjíríà kò sẹ́ni kankan tó pamọ́ fún yu'azzimuna al-ahadatha at-tarikhiyya wọ́n ní gbogbo ìṣẹ̀lẹ̀ ẹgbà tó mú tàn dání yu'azzimunaha wọ́n máa gbé tóbi wọn pàtàkì rẹ̀ wọ́n máa kọ́lẹ̀ wọ́n lákàkún fún. wọ́n ní wa amma alladhina badhalu juhdahum ẹjẹ́ wọ́n sàlàyé fún yín nípa àwọn tó jẹ́ pé wọ́n lo ìgbìyànjú wọn fi ikhraji awladil muslimin láti mú jáde kó jáde àwọn ọmọ mùsùlùmí nínú zulumatil jahali níbi òkùnkùn àìmọ̀kan ila nuril ilmi tí wọ́n kó wọn lọ sínú ìmọ́lẹ̀ ẹ̀mọ̀ àwọn tí wọ́n la àwọn èèyàn lójú ni wọ́n sọ àwọn wo ni fáwọ̀ fi dùkà bí àsìná ìbáàdì wọ́n ní ń dakọ̀ àwọn tí wọ́n lámìlaka àwọn apá kan nù wọn àwọn mí bẹ̀rẹ̀ ìmọ̀ gbókọ̀ wọn náà dáadáa tó pa àwọn náà lámìlaka torí wọ́n ní òfin dùkà ìbáàdì tí wọ́n bá ní ìbáàdì ni ó lè bọ́ sápò bínú àwọn àkàlónì àmọ́ Ọlọ́run ti tọ́ wọn sọ́wọ́n látàná torí pé àdúrà àfa àwọn gbà lé wọn lórí Ọlọ́run jádùá àfa àwọn gbà láwa náà lórí bàbá ní máa alájà bá ní máa bẹ̀rẹ̀ Ọlọ́run pé ìdáyàtà Ọlọ́run ó wà pẹ̀lú yín àfinimọ̀nà Ọlọ́run wọ́n bá ti fún yín ó ti tán òun náà làá máa tọrọ ń bí irun gbogbo gbà ihdina siratal mustaqim àmà náà ẹwọ́ obìnrin wọ́n òfin ìdúká bí àsìmọ́ ba'dihim apá kan wọn torí pé mọ̀jálà ní space tí wọ́n fún wọn ọ̀pọ̀ in fact nípọ̀lọpọ̀ mọ̀jálà kan magazine wọ́n kàyé words táwọn fẹ́ kó kí n tó fẹ́ kọ́ ìkọ́mọ́ jù bẹ́ẹ̀ lọ ẹni tó bá jẹ́ adib tó jẹ́ lẹ́kọ̀ọ́ yóò ti mọ yóò sì tí òfin ní jà sí kò ní jà sọ́hùn yóò dúró láàrin 1947 òun àbáyé ti kọ́ tí wọ́n tàn sọ yìí ẹ máa gbọ́ wọ́n ní idha lam tasmahil fursatu bi dhikri kullihim nígbà tó jẹ́ pé lam tasmahil fursatu Allahu akbar tí mo sọ náà nù pé space tẹ́ fún wa ààyè tẹ́ fún mi àbáyé tẹ́mi náà ní ààyè tẹ́ fún mi bí tẹ́ ní nǹkan ìdílé wọ́ọ̀dù tẹ́ ní yẹrẹ lẹ́fẹ̀ẹ́ yìí ààyè wọn ò gbà láti dá akọ gbogbo wọn so ẹni tó bá jára àbàdàn tí ò bukọ àfáà rẹ̀ ń bẹ̀ má bínú wọn láyè ní ọgbà tèdè tí wọ́n fún wọn ni ẹni tó bá jára àwò tí ò bukọ àfáà ń bẹ̀ má bínú ẹni tó jára àlọ́ tí ò bukọ àfáà yín bẹ̀ ẹ má bínú wọ́n ti sọ pé àwọn tí wọ́n hàn jù nígbà náà àwọn tí wọ́n hàn jù nílẹ̀ Yorùbá ńgbà náà tí wọ́n já àfáà tó hàn tó lámìlaka ẹgbẹ́ ọ̀tọ̀ ni pé àfáà wà lọrin ọ̀hún ará lọrin nìkan lọ́mọ àfáà hàn wò ará wo nìkan lọ́mọ àfáà hàn lóṣogbo nígbà náà ará Òṣogbo nìkan lọ́mọ àfáà hàn lẹ́kọ̀ọ́ ará Èkó nìkan lọ́mọ àfáà hàn Ṣakí Ìṣẹ́yìn ṣùgbọ́n àwọn àfáà tó yẹ pé tó má ti dákọ̀ wọn gbogbo lẹ́ Yorùbá ló kọ́ wọn kárí jọ́nà àwọn ni péréte wọn ni wọ́n dákọ̀ ẹ máa gbọ́ wọ́n ní wá ìní wọ́n ní èmi Abdulrahman atlubu min fadilatika ayyuha al-qari'ul karim Allahu akbar ẹ wo wọ́n bẹ̀ mí wí wọ́n ti sọ̀rọ̀ kalẹ̀ lónìí wọ́n tún wá ń bá wọn náà wí 1947 wọ́n dá Markaz kalẹ̀ ní 1952 Markaz dá ilọ́dà wí bàbá yìí tó ń kọ́ lárúbáwá báyìí kò tí ì ti ní jẹ́ Markaz ní jọ́nà táwọn wí èsì wàláì kèsì istihzahan láà èsì ni
wọ́n ní wa inni atlubu min fadilatika ayyuha al-qari'ul karim wọ́n tó bá ń ka tí tó ń ka átíkù mi yìí ní tí ìrètí lọ́dọ̀ rẹ̀ in ra'ayta akhbarahum ń bọ̀ wá o tó bá rí làbárí àwọn ẹni yìí tí n bá kó làbárí wọn ní ọ̀rọ̀ nípa àwọn tí mo fẹ́ dákọ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ nípa àwọn tí tó bá rí ọ̀rọ̀ wọn yìí anta kìdíyà bìráyì kàṣẹ́dì fún ara rẹ tó bá ti gbọ́ àti wọ́n tó ń gbọ́ mílíọ̀nù ní wọ́n fẹ́ sọ yìí tó bá ti gbọ́ bàbá lè lání ìwọ náà fún ara rẹ dájọ́ pẹ̀lú ráyùkà opinion tiẹ̀ náà opinion rẹ àṣẹ́dì èyí tá a mọ̀ pé ọ̀dà tó mú bérebére òun làákàyè rẹ òun tó tọ́ òun ni àtàwọn ọmọ tí wọn ní làákàyè òun àwọn tí làákàyè wọn tọ́ nú àyàn àfa àwọn tí làákàyè wọn tọ́ nú àwọn ọmọ kí àwọn tí làákàyè wọn tọ́ nú àwọn tí wọn yé sí tí wọn jẹ́ mùsùlùmí gidi wàá kiri ka nafiz àti làákàyè rẹ anáfíìzù èyí tó jẹ́ pé nafiz tó òfin ti gbogbo nǹkan ma yastahiqunahu al yajusu an yuhmadu ala ma fa'alu amla ìmá dákọ̀ wọn àtàwọn tí mo fẹ́ sọ ń pa wọn yìí kí làákàyè rẹ dájọ́ sí àwọn ẹni yìí tọ́ sí ẹ̀yìn àbí wọn ò tọ́ sí wàlélà ja'alaka qadiyan li hadha al khabar bàbá ní fàlà utilu wọ́n fi question mark sí wọ́n ní fàlà utilu al maqala ẹ má jẹ́ sọ̀rọ̀ púpọ̀ bal atruku hadha al maqama wọ́n ní in fi àyè ilẹ̀ hatta adhkura wa uqaddim al ustaz al fadil wọ́n ní bal atruku hadha al maqam ìtumọ̀ rẹ̀ ní pé gbogbo ohun tí mo ń bá bọ̀ tẹ́lẹ̀ bóyá mo fẹ́ yín wọn kíníkan ẹ̀jẹ̀ fi hàn lẹ̀ hatta adhkura kí lè ráyè dá hatta tí fi ráyè dá kọ títí tí wọnú tí mo fẹ́ sọ gan wọ́n ní wa uqaddim al ustaz al fadil wọ́n ẹni tí tìsíwájú tó jẹ́ àgbà àfa àkọ́kọ́ tó hàn káàkiri gbogbo ilẹ̀ Yorùbá náà àwọn ni wọ́n aróyin àfa àkọ́kọ́ náà wọ́n ní farida asrihi Allahu akbar farida asrihi wọ́n ní asonugba ẹni tí ò sí wẹ̀ ẹni tí ò sí wẹ̀ ẹni tí wọ́n fẹ́ yìn yìí àwọn ẹja mọ̀ọ́ná faridu asrihi ká wo àwọn alqab àti àwọn awsaf àtàwọn khisal tí wọ́n gbé fún àfa kọ̀ọ̀kan so tí lóòótọ́ làwọn àfa yìí tó sí or not àbálẹ̀ ìlànà ńkọ́ àwọn pòfẹ́sọ̀ takọ yín kí wọ́n ní kan tí wọ́n kọ yìí wọ́n yìí sẹ́ẹ̀ tí ì bí wọn ẹ̀yọ́ tẹ́kẹ́ máa jẹ́ kókó tẹ́ wọ́n bú àwọn àgbàlagbà àbálẹ̀ ìlànà ìfín sírí ṣé káàdámù jù wọ́n lọ́nu mímọ́ ikú ló dúró likulli min awlahi al-a'lam fadluhu fún gbogbo wọn ní ọlá tọ́lọ̀ ń ṣe fún wọn wa mizatuhu àtàwọn ẹ̀bùn tọ́lọ̀ ń gbé nìkọ̀ọ̀kan wọn wa mawahibuhu àtàwọn ọ̀rẹ́ ǹta ọlọ́run tó fẹ́ nìkọ̀ọ̀kan wọn gbogbo àwọn tí ò nítumọ̀ lẹ́mọ̀ já sí. wọ́n ní faridu asiri ẹni táwọn ó tì síwájú ẹni tó jẹ́ ni ọlá ni wàá jẹ́ ni ọlá lásán faridu asiri aṣọ nínú ìgbà rẹ̀ wa wahidu dahrihi ohun ẹyọ kan ṣoṣo ní tí ò pé méjì nínú ìgbà rẹ̀ náà jẹ́ ìròyìn náà pọ̀ náà wà dáa pé ń tọ̀hún tani alhaj kamaluddin al-adabi alayhi rahmatullah afáwa lájàgbà wa kayfa la alzalama fi hadha la bal wasafahu bima huwa a'la min hadha sheikh adam rahimahullah sheikh adam gẹ́gẹ́ fúnra wọn nítorí fi ròyìn alájàgbà dùn tí ẹni tọ́jọ́ mọ́ kí wọ́n yìí fi ròyìn wọn lọ wọ́n ròyìn alájàgbà wọ́n fi wọ́n wé àwọn mọ́mù Ṣáfi'í gẹ́gẹ́ pé wọ́n fi wọ́n wé mọ́mù Ṣáfi'í rárá wọ́n ṣe mú kọ́ra náà ni wọ́n pè mọ́mù Ṣáfi'í wọ́n á kúránì nígbà ọdún báyìí alájàgbà náà á kúránì nígbà báyìí ìmámù Málíkì ìmámù Ṣáfi'í ó ní mọ̀ fíkíù alájàgbà ní mọ̀ fíkíù tàṣẹ làfáà àwọn tó ní mọ̀ fíkíù tàlájàgbà ní gbogbo lọ́yìn ẹ̀sọ́ lánàá tó ní. àwọn sheikh adam gẹ́gẹ́ fúnra wọn jẹ́rìí sí pé ẹni ọmọ fíkú dùnú lọrin ìjọ náà lọ́hùn táwọn bá wọn alájà àgbà ni. wọ́n ní alladhi ẹni tí haza qasaba sabq Allahu akbar alladhi alájà àgbà tó yẹ pé haza ọdẹlẹ́rì orí kó dání qasaba sabqi igi ìjà ṣáájú tẹ́ fẹ́ dì lónìí náà tẹ́ gbọ́ lásìbí tó láwà ẹ̀lú wọn ròyìn àfáwà yìí sáwọn nìkan ní ṣe ẹ̀rọ máa ròyìn wọn bẹ́ẹ̀ ẹni zọ́là rọ́bù kọ́rní odidi half of century
lájẹ àgbà wà ṣe dáhùn lórí wọn fi lam hatil balu ẹni kò sẹ́ni kankan tó súnmọ́ wọn ṣe dáhùn nílẹ̀ wàlámù yábùkọ̀ fi àṣírí yìí ṣe dáhùn kò wá sẹ́kù ẹni kankan fi àṣírí yìí nígbà rẹ̀ tí ṣe kàdámà náà ń bẹ fi àṣírí yìí alákọ̀ọ́kọ́ ni pé fi àṣírí yìí tí wọ́n lò ń bẹ̀ wọn ni àwọn àgbà àfàǹjọ́ náà kò sí kàdámà ń bẹ̀ jọ náà àwọn tí kàdámà ń rí fàásì kò sáwọn ń bẹ̀ jọ náà ẹ̀tìkẹ́tì kò sí àwọn ń bẹ̀ torí pé muhasiru ni wọ́n pé wọ́n bá wọn láyé ṣùgbọ́n kì í ṣe pé wọ́n jọ lò já àfa àbíjọ máa kí àwọn tí wọ́n pàṣẹ mímọ̀ ìjọ náà kò sí ẹ dáadáa kà débẹ̀ nísì gbogbo àwọn kátà àfẹ́ máa sọ àmọ́ kó àwọn nǹkan jáde fún àmọ́ ṣàlàyé fáwọn yẹn nísì ìjọba bẹ́ẹ̀ lọ kókùn so ó sì yà lọ rọkùn pàtà o ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ kankan ìjọba bẹ́ẹ̀ lọ rọkùn tó bá bẹ́ẹ̀ kókùn so lọ rọkùn èyí tó bá sì fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run sí àsìkò òjò láwa Nàìjíríà báyìí ètò múra èyí tó bá sì fi mọ́tò lọ fẹ́ bá lọ ọlọ́run ṣeun ọ̀nà wọn ti tún ọ̀nà sáájú sí lọ́nà ìbẹ̀lẹ̀ yẹn lọ́nà kílókọ rẹ̀ okòólówó wá tí wọ́n ti wọ́n bọ̀ kó sí wọn lẹ́nu kíláàtìlẹ̀ ní dákẹ́ ní gbọ́ á kó àwọn nǹkan lànà àti yánà kún bí jùnú dín la kìbálà lákùn bí ha. naam kọ́sọ̀bà wọn hásà kọ́sọ̀bà sábkì àlà àkọ́ránì wọ́n gbà fi kọ́sọ̀bà sábkì igi ìṣáájú ìjásáájú ọlọ́run gbé fún wọn àlà àkọ́ránì lórí gbogbo àwọn tí wọ́n jẹ́ contemporary rẹ̀ same thing tí ṣe kàrámà náà sọ lélẹ̀ ní tẹ́ra wọn. wa ansha'a madarisa wọ́n ní ansha'a madarisa wọ́n ní bàbá táwọn ròyìn yìí ní ṣiṣẹ́ alájà àgbà ansha'a wọ́n ní wọ́n ṣe kí ni wọ́n establish wọ́n dálẹ̀ madarisa àwọn iléeké wọn pé ní madrasa àwọn iléeké àwọn ọ̀dẹ̀ kan nígbà wọn dá máa òkèkèrè zumura alẹ́ lókèkèrè òkòrò ní alájà àgbà ń sùn nìkan tó dá tó kékeré lẹ̀ aláìlẹ́kọ̀ọ́ building tó kékeré ni wọ́n sọ pé wọ́n ti ní iléeké building tó kékeré táwọn wúlẹ́yìn ilé wọn ìgbà tí wọ́n build ẹ̀ lélẹ́yìn ni ìgbà tí wọ́n lo bí tí wọ́n kọ́lé sí gẹ́gẹ́ bí iléeké tó ní fásitì òní wọ́n ń lò ní kíláàsì níjọ́ náà building ni fún iléeké èdè pé fún ibùgbé ẹlòmí ò kò lè tètè fúríkọ̀ bẹ́ẹ̀ náà pé wọ́n kọ́ nǹkan ìsákàn àti wọ́n kọ́ nǹkan ilé madrasa wọ́n kọ́ wọ́n wá ṣe ní class by class pété pé wọ́n ń sunmú ẹ̀ kíláàsì ni wọ́n fi ṣe kó tó wá di ilé ìgbélé táǹgbà tí wọ́n kọ́ tẹ̀yìn yẹn èrè yín nìyẹn tẹ̀yìn tí wọ́n kọ́ òun ni wọ́n gbé sáńbọ̀dù rẹ̀ síta wọ́n dálẹ̀ àwọn ilé kéwú látàkìl as far back as 1947 wọ́n láwọn ilé kéwú kò kéré ló ń ka rẹ̀ táwọn bá dá wọn máa ka anthamania ilé kéwú mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ branches ọ̀tọ̀ọ̀tọ̀ ilé kéwú kẹsẹ̀ léwe tani ńkọ́ Abdulrahman Salahuddin baba alila rahimahullah tí mo ṣàlàyé fún yín pé bàbá wọn àti àgbáyé is I'm not sorry to say it wọn tú ẹsẹ̀ bàtà wọn baba alila tán bá dúró tó máa sọ̀rọ̀ àbí wọn àti àgbáyé mọ̀ rí àwọn fọ́tò wọn ó dúró lẹ́yìn wọn kà ọ́ sẹ́yìn báyìí ẹ̀rọ baba alila bẹ́ẹ̀ nìkan ti fẹ́ gbé gbogbo mọ̀ tí wọ́n kọ́ ṣé ara wọn ní tí alájà wa fi sẹ̀sán fún Tájù Alábí ni pé wọ́n mú baba alila wọ́n kọ́ ní gbogbo nǹkan wọ́n kọ́ ní gbogbo nǹkan ibi ìbínú tó wà lọ́kàn ẹnìkan ó sì ní rárá o Kánò ló ti lọ kéwú Kánò kọ́ Ìdúngùrì ni Ìdúngùrì òun ló ti lọ ké àbí Sókótó báyọ̀ máa gbọ́ baba alila lọ baba alila lẹ̀ mọ̀ o àwọn ní ń sàlàyé wọn fún yìí ẹ̀mọ́dún pàlà ọ̀rọ̀ tí wọ́n ń kọ́ gangan níbẹ̀ kẹ́ mọ́ man huwa Abdulrahman baba alila bikulli ihtirami wa tabjil asku ismahu ara mi mú gbálẹ̀ nù torí pé ń sàlàyé ní tó bẹ́ẹ̀ wọ́n ní wà fi kulli wahidati min hadhihi al-madaris wọ́n sọ pé ilé kéwú mẹ́jọ ilé kéwú ilé wọn ní bí ilé kéwú wọ́n ní kò kéré tá a bá ń kà ló ń kà sí mẹ́jọ bimana akthar min thamaniya ojú mẹ́jọ lọ́nà àwọn ká dúpẹ́ mẹ́jọ as far back as 1947 tí mọ́ríkà sì ti dáyé alájẹ́ àgbà ti nílé kéwú tó lé ní mẹ́jọ tí ẹni tí ń sọ̀rọ̀ yìí bàbá wa lè láti wọ́n sọ̀rọ̀ táwọn náà jẹ́ khirij wọ́n jẹ́ khirijun min khiriji ihda tilka al-madaris kánú àwọn ilé kéwù ni wọ́n ti jáde ẹni tí ò lọ jámíà wọ́n lọ jámíà o ohun tí wọ́n ń kọ́ bọ́n àfáà wa ti rí ń jọun ní kó tó rí pé àwọn táwà bá wọ́n sọ kéwù di ẹ̀tàtímẹ́ǹtì wa fi kulli wahidatin min hadhihi al-madaris ọkọ̀ kánú àwọn ilé kéwù wọ̀nyí wọ́n ní man in wajadtahu tó bá wọ́n sọ fún àwọn ará Sudan jọ́nà man in wajadtahu ọkọ̀ kánú àwọn man wọ́n ní ọkọ̀ kánú àwọn tí wọ́n jáde nílé kéwì man in wajadtahu tó bá sálábà pàdé rẹ̀ Allahu akbar wọ́n ní tahasibuhu
ó rò pé annahu pé ọmọ tí wọ́n lọ jáde nílé kéwà lájàgbà yìí talaqqa ulumahu pé ìmọ̀ rẹ̀ ọlọ́ọ̀kọ́ ìmọ̀ rẹ̀ àbí ọgbà ìmọ̀ rẹ̀ al-arabiyya tó jẹ́ ìmọ̀ arabiyya min al-jami' al-azhar sharif ó rò pé azhar lọ́lọ́ ni ó rò pé azhar lọ́lọ́ ni àwọn bàbá yìí kéde wọn kàn máa kí muthaqafun fi ghayati thaqafa wọn lázàrí azhar kan ò tí ì lábàásí pẹ̀lú alájà àgbà yóò lázàrí náà alájà àgbà sí 1960 something wọn ká ti dá yín gbà náà wọn ká ti dá yín gbà náà nínú àwọn ọmọ tàbí àbí èèyàn fẹ́ èèyàn kọ̀ ní mọ́ríkàsì according to baba Sheikh Alamu nafsu ọmọ pé ó dùn yín ó sì lè dùn yín láfi wí tó bá dùn yín ẹ̀mú mi sí sẹ́gbọ́ kìí ṣe ibú ṣé Alamu lórí mo ti kà á fún yín lánàá ẹ bá tún fẹ́ tún repost torí pé ẹ̀ fòdòdó gbọ́ wa naqra'u adhanakum bihi yani bil haqq shi'tum am abayt wọ́n ní tó bá rí sálábàpàdé ahadun ìkankan nínú àwọn ọmọlékéwú tí ta ní mẹ́jọ yìí àwọn ilékéwú branches káàkiri tó ẹni tó jáde níbẹ̀ tahasibuhu wọ́n lérò pé annahu talaqqa ulumahu al-arabiyya ọgbà ìmọ̀ rẹ̀ ọkọ̀ ìmọ̀ rẹ̀ min al-jami' al-azhar sharif torí pé azhar láti gbà wọn dòní qiblatan lil ilmi wal ulama ìdúdúkọ ọmọ ni táà ti ń gbà mọ̀ harasa Allah ọlọ́mọ azhar wọ́n ní wa kayf látàtún mú bí i hàdà wọ́n ní bóòlù sí jẹ́ pé o ní rò bẹ́ẹ̀ tó bá pàdé ẹ̀ wọ́n ní sọ fún mi bóòlù sí ní rò bẹ́ẹ̀ wa huwa yantiqu bil arabiyya wọ́n ní òun tí ó mọ̀ sọ lárúbá wa ka'annahu min abna'iha nígbà tó bá ń gbé lárúbá tí ń jáde lẹ́nu rẹ̀ wa ka'annahu gẹ́gẹ́ bí ìgbà tó jẹ́ pé ọmọ tí ń sọ̀rọ̀ yìí tó jáde nílé kéwù kan náà àwọn ilé kéwù mẹ́jọ tó lájà àgbà dálẹ̀ yìí as far back as 1947 tí mẹ́ríkàsì ò tí ì dáyé yìí min abna'iha ó rò pé nínú àwọn ọmọ lárúbáwá ni ta ní sọ̀rọ̀ Sheikh Abdulrahman Salahuddin baba Leila imamu mali tana Allahu akbar wali hadha al-ustaz wọ́n ní wọ́n bẹ fún àfà wa yìí tí wọ́n àráfà rẹ̀ bil alif wal lam ọmọ jẹ́ adu adh-dhikri tó ní wọ́n ti dákọ̀ rẹ̀ tẹ́lẹ̀ wọ́n ti dákọ̀ bàbá tẹ́lẹ̀ wọ́n ní wali hadha al-ustaz wọ́n bẹ fún àwọn bàbá wa yìí inú alájà àgbà fadlun kabirun ọlá tó tóbi lima qama bihi fún tí wọ́n ṣe ní tarbiyati awladil muslimin níbi tí kírénì àwọn ọmọ mùsùlùmí ọ̀la ńláńlá ń bẹ fún wọn wa ta'alimihim àti kíkọ́ wọn ní ìmọ̀ shara'i ad-dini islami ẹwà wọn lágbára wọn ni ka'anna sahibu hadhihi al-maqala nafsuhu min abna'il arabiyya wa kayfa la is anta tasma ma katabahu nígbà tó wọ́n gẹ́ ń gbọ́ bí ṣe ń kíkà rẹ̀ lásán títù rẹ̀ ó lè má dùn àmì tó bá gbọ́ lárúbá tí máa ń gbọ́ báyìí bí dàgbà tán da oyin sínú ọkàn rẹ ni báwọn bàbá wa ti rí ni ló fi jẹ pé ẹ wo orin tí bàbá wa ṣe àgbáyé náà kọ ẹ lọ ogun táwọn náà kọ àmọ́ àwọn òkan ní nígbà tó gbogbo tán ṣe Ọlọ́run ni ní ìdíkan gbé lọ Sudan wọn ní ìdíkan gbé lọ lárúbá wọn ní ìdíkan gbogbo àwọn tí wọ́n kọ káṣẹ lọ́wọ́ gẹ́ni wọ́n ń ṣe wọ́n ti bá lọ́wọ́ alájà àgbà ni lillahi wa rasuli gbogbo nígbà tí wọ́n ń wí wọn yìí o bá a ṣe ń wí bàbá lè lá tó yìí o bí bàbá lè lá ṣe pàtàkì tó yìí o bí wọ́n ṣe mọ nǹkan kan tó yìí o bí wọ́n ṣe ní mímọ̀ tó yìí o wọn tó bàbá wa àfáà ńlá ló mọ́ta o bàbá wa àfáà ńlá ló mọ́ta à ń bọ̀ wá sọ̀rọ̀ tiwọn náà rọ isul muallimin àwọn yìí ò ní wọ́n máa dún lẹ́yìn alájà àgbà kí wọ́n sì máa sọ̀rọ̀ àbá mi sàlàyé fún mi pé àwọn wà pẹ̀lú àwọn alájà àgbà ńjọ́ kan bàbá tó ń bí mi wọ́n láwọn wà pẹ̀lú àwọn alájà àgbà ńjọ́ kan àwọn lárúbáwá wá so wọ́n wọ kíláàsì kan náà àwọn kíláàsì tàwọn wọn tẹ̀lé alájà àgbà lẹ́yìn wọlé lárúbáwá ń kó àwọn ọmọ lójú bọ́ọ̀dù lọ́wọ́ wallahi làásì bàbá mi ń bẹ láyé lè parọ́ mọ́ wọn lárúbáwá wọnú kíláàsì àwọn alájà àgbà wọnú kíláàsì pẹ̀lú àwọn bàbá wa ló mọ́ta wọn wọnú kíláàsì lárúbáwá ń kọ́ wọn ní sọ́ọ̀fù wọn láwọn olùgbàgbé sọ́ọ̀fù lárúbáwá ń kọ́ wọn lọ́wọ́ jọ́nà wọ́n ní bó ṣe kàwá yìí wọ́n ní bàbá ló mọ́ta ní ara eléyìí tó kọ̀ yìí kò correct olórin ara correct wọ́n ní wọ́n bá jọ ń fà wọ́n ní bàbá ló mọ́ta ní kí wọ́n lọ gbé tẹ́ra wa nulẹ̀ wọ́n ní bàbá ló mọ́ta sì sọ ni wọ́n ti bá owó kíláàsì wọ́n hó ni pé wọ́n bàbá wa ṣe rí nu wọ́n sì lọ wọ́n lọ́bì kan ẹ̀rọ ní àwa lè lọ Kánú bàbá ló mọ́tò lọ́nkẹ́kọ́ lọ́bì kankan àwọn ọ̀sẹ̀ lọ́jẹ́ bá àwọn ní ìwà sí àgbà ní mọ́sálásí Ìlọrin wa àwọn ni wọ́n fi pòlẹ̀ fún bàbá Sẹ́ríkì Málàmí tòní bàbá alẹ́ akọ́lọ́njẹ́ mi ogun lólẹ̀ àwọn ni wọ́n jẹ́ kù fún wọn
kọ́lọ́ bá ń kí bàbá ló mọ́ta à ń bọ̀ wá sọ̀rọ̀ tiwọn náà dàbí pé ẹ fẹ́ ká mọ̀ sọ̀rọ̀ àwa báwọn bá wá tí ń ṣe làwọn náà ń ṣe a ní láti ṣe fáàrí a ní láti mintilka alhikam tó yẹ pé hikima kamaliya ni alájàgbà lónìí wọ́n ní min al-fakhri an la tafkhar inú fáàrí tàbí ṣe fáàrí ni pé kọ́ ọmọ sí fáàrí káwọn ọmọ àrí lára ó ti ń wo ẹ̀ nímọ̀ kó ní ìmọ̀nú o wọ́n ti kọ́ wa nù ó tún ẹ̀ nímọ̀ kó olówó ní o ẹlòmíì fi máa ń rò báwọn àdàbí à ń padì a nílò láti máa ṣe show off oppression ká máa oppress àwọn èèyàn máa fi bà wọ́n nú jẹ́ ẹni àdàbí àkàn agbébátò kiri láti yẹn máa yẹn mọ̀ sí tẹ́ǹsì kí túbú tẹ́ǹsì wọ́n tọ́ kán máa rí lára àfà ẹ̀yìn àfà tí wọ́n ṣe àníkàwọn àfọ̀ láhùn o ẹlòmíì náà tó láhùn gba àwọn kéwù rẹ̀ wọ́n jàǹfààní ẹ̀ nígbà wínú o ayé tí ò ní túmọ̀ wọn sì ní kí ẹ má lo ntọ́da wọn ní kí ẹ má jẹ ntọ́da ilé tó bá dáa ní ọkọ̀ kó wọn gbé rẹ̀ mọ́tò tó bá dáa lọ́ra kó wọn gbé rẹ̀ aṣọ tó bá dáa ọba mufti Ìlọrin ṣéhù wallahu yasimuka minan nas la takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billah yóò sì rí wọn táwà fún oníwù yẹn jẹ always neat tòun ti bẹ́ẹ̀ ó ti mú èèyàn mọ́ka wọn ra mọ́tò fáwọn èèyàn náà mọ̀ sí gbá náà mọ̀ sáwó kí lẹ́yìn ṣe ẹ máa gbọ́rọ̀ bàbá lọ wọ́n ní wá ta'alimihim aw ta'alimuhum shara'i ad-din al-islami shara'i ad-din al-islami kọ́ wọn lófin ẹ̀sìn tó jẹ́ òfin ẹ̀sìn ti Islam wà náà àti náà 1947 kò tí ì sí mọ́ríkà sí ìjọ náà torí àmọ́ ń tẹ́ gbàlérò pẹ̀lú tẹ́ mọ́ jà sí nìsọ́mí wà sọ́rf wà lè balaga wọ́n ń kọ́ àwọn ọmọ wáàdì àwọn tọ́pìkì wọ́n ń kọ́ wọn wọ́n ní wà gẹ́rì ha àtàwọn orú rẹ̀ lọ bẹ́ẹ̀ ẹwà wọ́n ní wà bí fàtọ́ ìlì nínú àwọn ọlá tọ́lọ́run sí fún wọn ní ta'asisu jam'iyyatin fillah Allahu akbar ẹwọ àwọn ìbára kan tó gbé tí máa tàbí ìrùmọ́jọ́ fún ni pé àwọn ibaratun ilahiyya àwọn tàbírùn ìlàhí tó wọ́n mọ àwọn bàbá àwọn lẹ́yìn wọ́n stọ́dí àwọn alájá àgbà wọ́n mọ̀ wọ́n ní ansha'a wọ́n dálẹ̀ nínú tí wọ́n tún ṣe òun ni ta'sisu jam'iyyatin fillah tí wọ́n bá sọ fún yín pé 1942 òun ni wọ́n dá Ansarul Islam ilẹ̀ 1947 bàbá yìí ti ń sọ̀rọ̀ yìí 1947 tán kọ́kọ́ dá àkọ́kọ́ primary school lẹ̀ ta'sisu jam'iyyatin fillah dídá ẹgbẹ́ kan lẹ̀ fillah nítorí ìtòlóhùn ni atlaqa alayha ó pọ́n pé ẹgbẹ́ náà ní jam'iyyata Ansaril Islami al-Adabiyya lórúkọ tí ń jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ Ansaril Islami al-Adabiyya gbàtàn kọ́kọ́ dálẹ̀ al-Adabiyya padà kú mẹ́ ó kọ́ kú jam'iyyatu Ansaril Islam táwọn kan ní wọn àwísọ ọmọ kéwù rẹ wọn tọ́kọ́ lajà àìsàn ọmọ kéwù rẹ Adabiyya àwọn yọpọ̀ ìfẹ́ rẹ la ní ẹgbẹ́ la wá sí ẹ̀yà Adabiyya kú mẹ́ bàbá sì gbà bọ́ọ̀lù sọ fún ànábì náà pé gbogbo nǹkan náà lájàgbà fi jọ ó fi dà nábì wọn là nábì lóko wọn lè àbá náà lóko àti muqarana bayna nabi wa bayna insanin ìfẹ́ sọ pé àdì torí bàbá náà èsì èèyàn lásán wọn lè àbá lóko wọn là nábì lóko ànábì fẹ́ wọ Mákà ní ọmọ tí wọn Mákà àwọn tí wọn máa ṣe ìdájọ́ agreement wọn ànábì ní sọ pé mímú Muhammadu Rasulullah ọ̀nà wọn pa Rasulullah ìrọ̀ àgbọ̀ngbọ̀ Rasulullah tẹ́lẹ̀tẹ́lẹ̀ abágbà kọ́ Rasulullah ìyẹn àníjà náà sì fàlàjà gbà yìí nígbà tí bàbá yìí ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́ Ansarul Islami al-Adabiyya ní ń jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n lọ bàlàjà gbà ní ara sọ̀rọ̀ àwà yìí táwọn àjọ yìí àwọn ìsà Adabiyya ìgbòmílà àti kíw sọ̀rọ̀ àwọn mìíràn àwọn ìsà àwà yìí àwọn ìsà ń kíw rárá ẹ̀yà Adabiyya kún mẹ́ Ansarul Islam ẹgbẹ́ yìí làwá sí àwọn kan ní ọmọdé ọkàn ní àbáni ẹ̀yọ́ ẹ parí ló fi jẹ pé tí bàbá bá ní kò sí ní táàsì ẹ máa lọ àwọn ọmọ kéwù mí náà tó sí wọ́n tó bẹ́ẹ̀ ṣùgbọ́n ansha'aha kama qalahu shaykhuna lillah ansha hadhihi al-jam'iyya lillah la li nafsihi wa la li hizbihi aw madrasatihi bal ansha'aha lillah wa ansha'aha lillah wọ́n ní wala al-fadlul kabir bayna an-nas ẹgbẹ́ yìí wá ní wọ́n bẹ fún bàbá wa ìyàlájá àgbà al-fadlul kabir ọlátọ́pọ̀ bayna an-nas láàrin àwọn èèyàn gbọ́lá fún wọn wa min Allahil ajr al-azim àwọn kan kọ́lọ̀ nǹkan sàn lẹ́sàn lórí rẹ̀ wa min ashhari madarisi bàbá yàwó adákẹ́ tó rẹ́ni tí ọmọ ṣe èmi wọ́n nínú àwọn ilé kéwù rẹ̀ tó wá hàn jù ẹ wá gbọ́ 1947 ilé kéwù rẹ̀ tó bàbá láwọn kì í sí láyé jọ́nà àfáà rẹ̀ ń ìdálé kéwù lẹ̀ alákọ̀ọ́kọ́ kọ́ lọ sí ìwádìí lọ́dọ̀ àgbàlagbà tó wá kú léyìn àbáwọn àdúgbò tá a fẹ́ dákọ̀ yìí lọ sí ìwádìí ẹ̀ inú mẹ́jọ wọ́n dákọ̀ mẹ́ta
al-madrasatul adabiyyatul kamaliyya fi Ìlọrin eléyìí ẹgbẹ́ zumra là ń jẹ́ nísìnyí kì í ṣe zumra ni wọ́n jẹ́ tẹ́lẹ̀ ilé kéwù ni àwọn bàbá Kúránga ń sọ fáwọn apáwọn wọ̀ ní 1942 tí bàbá wa Àjàrà tó ní láwọn wọ̀ ní 1947 tó ti ilé kéwù kì í ṣe ilé kéwù kò ní wọ́n sọ al-madrasatu wọ́n yẹn máa dàbíyà lẹ́yìn náà mú kọ́ sílé kéwù ń jẹ́ tẹ́lẹ̀ òun là ń sọ fún yìí ilé ó kọ́ tí kọ́kọ́ ń jẹ́ tẹ́lẹ̀ ìgbà wọn kọ́ bì náà tẹ́ ń rí òun lọ́sẹ̀ di az-zumratul adabiyya ní ti ń jẹ́ tẹ́lẹ̀ nígbà tí wọ́n ń lo ọ́fíìsì ẹ̀hún ni tó jẹ́ pé òun nílé kéwù ń jọ náà wọ́n ń lo fún lé kéwù ni al-madrasatul adabiyyatul kamaliyya fi Ìlọrin wọ́n ní allati iftataha tó pé ọjọ́ tó ti lọ ẹ jẹ́ ń kó bẹ̀rù. Number 2 náà àwọn ilé kéwù wọ́n ní al-madrasatul adabiyyatul kamaliyya bó náà ti ń jẹ́nu níbo ló ń wà fi Ọ̀fà ẹ̀lọ́ bí lọ́wọ́ àwọn tó wá kú lọ́fà. awwalu man darasa fiha ẹni tó kọ́kọ́ jẹ́ ọ̀gá olùkọ́ mbẹ̀ òun ni al-ustaz al-fadil alhaj Khidiru Salahuddin Apọ̀kagi tí bàbá wọn tó lọ́wọ́ Ọ̀fà alájàgbà sẹ́ni wọn lọ ilé kéwù náà àmọ́ tó pọ̀ òun náà rẹ̀ fi awaili sana 1942 awaili sana 1942 èyí ò náà ti dé kò sí mẹ́ríkà sí jọ́nà àtàwọn ilé kéwù tó náà kò sí ní wọn mọ kéwù aláwọn náà ti lọ kéwù àmọ́ pé ilé kéwù nìdọ́mí tí ó lókọ tí wọ́n wá sọ kò tí ì sí ní ẹwà ilé kéwù jọ́nà ẹ bàjẹ́ púpọ̀ wallahi lazim ẹ bàjẹ́ púpọ̀ wọn láwọn afá wa fi àwa gan tó rí wa fi kámọ́ ti wá sọ pé àwọn aṣáájú wa kámọ́ ti wá sọ pé àwọn bàbá wa kámọ́ ti wá sọ pé àwọn bàbá wa ẹlòmí ní pẹ̀rípẹ̀rí kí ẹ lọ kó ní àyà to that extent pẹ̀rípẹ̀rí àwọn afá yín lọ́hùn inna lillahi wa inna ilayhi raji'un wa ka'annakum bila sam'in kuma sí ẹnì kankan tó níbẹ̀rù Ọlọ́run tí ó jáde bí kí ni jẹ́ bẹ́ẹ̀ kẹ bá wọn wí wọ́n bá wa wí tẹ́yìn rí ta gbangba sí ẹwà àfà kankan fi àfàwọn kéèkéé náà ni ẹ bàjẹ́ púpọ̀ ẹ sì dẹ̀sẹ̀ Islam rú torí pé ń dìfẹ́ndì ẹnìkan ayé ǹgan yín láyé wọ́n ní wàhálà ilé madrasa 1947 wọ́n ní 1947 náà kọ̀mọ̀kọ́lá wọ́n ní wàhálà ilé madrasa ọ̀fà táwọn sọ yìí wọ́n ní ta'ishul an yín sì ń bẹ ní sì ti ń sẹ̀mí bidiya'i ulumi naziriha bidiya pẹ̀lú ìmọ̀lẹ̀ ulumi naziriha ìmọ̀ ẹni tí ń mójútó ní ìsìn nígbà tí ọwọ́ dé tán lọ wọ̀ tí bá tán tọ́ra ọkẹ́ àbábọ̀ rẹ̀ máa lọ́wọ́ àwọn àbáwálá àfáàlùmọ́ta àwọn alájàbá wọ́n mọ̀ lọ́fà wọ́n adákọ̀ wọ́n ní Asheikhul Kabir ẹni tí mójútó nísìn wọ́n ní Asheikhul Kabir Musa al-Adabi mẹ́nu mọ̀kọ́lá bẹ́ẹ̀ ọkà àti sẹ́ndì ọkẹjọ ọmọ dìrásà rẹ̀ láàrin ara yín tẹ́tí gbọ́ ló jẹ́ sẹ́ndì mẹ̀jálà òun lè wá lọ Sudan wọ́n kọ̀ ẹ̀ láti dá fún òun ni kọ̀ wá lọ Sudan ẹ bàjẹ́. ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n dákọ̀ al-madrasatul adabiyyatul kamaliyya ní kí ẹlẹ́ẹ̀kẹta ni fi Madinati Lagos èyí tí ń bẹ ní kù asimatu Nàìjíríà níjọ́ náà Èkó ni asima òní capital Nàìjíríà wọ́n ní wàhíyà ilé kéwù náà tàyíṣù bínú ulumi naziriha òun náà ń sẹ̀mí báwọn tí ń sọ̀rọ̀ yìí 1947 táwọn ń kọ nǹkan yìí pẹ̀lú ẹni tí ń mójútó Alhaji Ali Olúkádé lọ́nbáńká fáàmì Olúkádé olúwàbáńká fáàmì Olúkádé ajáná sí àgbà Ṣéhù Kàmálì lọ́nbáńká fáàmì Olúkádé lọ́nbáńká bàbá lè lánàá allazi afadana bihadhihi almalumat an-nadira àwọn ọmọ tí wọ́n fi kọ́ kíní bá sàlékùn kẹ bàbá wa léèlà nítorí wọ́n ṣe kúrò aláwọ̀ fún bàbá léèlà náà sí ní ọ̀kàrẹ́ kúrò aláwọ̀ gbogbo ẹ̀yìn tẹ́ ń gbọ́ mi 128 àbí 29 àbájú bẹ́ẹ̀ lọ àbí wọ́n tó ń wò lẹ́yìn máa bá ń ṣe kúrò aláwọ̀ kọ̀ọ̀kan fún bàbá léèlà àwọn nìkan ni wọ́n ní àwọn nìkan bá ń ṣe ọba tí wọ́n náà bá ṣe ó rí yẹn sí fún gbà tó bá sí láyé mọ́. ilé kéwù mẹ́jọ ni wọ́n dákọ̀ mẹ́ta ń bẹ̀ as far back as 1947 òun ni wọ́n ń kọ́ kì í ṣe pé ilé kéwù ni wọ́n ń sọ pé àwọn èèyàn ti ń jáde níbi àwọn ilé kéwù yìí o àwọn ilé kéwù tẹ̀ ń gbéṣẹ́ gbé àdàbíyà nísìn wọ́n sí láyé jọ́nà ìwọ́n ń bú ilé kéwù ẹ̀ ń bú àwọn bàbá wa ẹ̀ bàjẹ́ gbogbo ilé ẹ̀kọ́ kan yẹn mọ̀ ẹ̀ bàjẹ́ púpọ̀ tí wọ́n kọ́ yín ẹgbàá ní àbí ẹ̀rẹ́ yẹn kọ́ yín ẹ̀ bàjẹ́ púpọ̀ fẹ́ẹ́ dà lọ́yún wájú àbí. ṣé wọ́n ní àwọn fẹ́ sọ fún wọn nípa àwọn bíi mélòó tí wọ́n hàn dáadáa ní Nàìjíríà ńjọ́ náà ẹlẹ́ẹ̀kẹ́ yẹn tó fi ṣe nọ́mbà 2 ẹgbàá tó dákọ̀ alájà àgbàtán wọ́n ní ẹlẹ́ẹ̀kejì ní Sahibul Fadila
Sheikh Alhaj Ahmadu Tijani Saki àfáà Saki so àfáà rẹ̀ tó ń pariwo àfáà Saki ló wà nínú gbàǹjọ́ náà wọ́n sínú gbà ọmọ kí wọ́n àfáà Saki làfáà wọ́n ní wàlá ansa ẹ máa gbọ́n tí wọ́n kọ́ wọ́n ní wàlá ansa ọmọ tó Saki tó wà níbi kó súnmọ́ rí sí ẹ̀rẹ̀ ó délé yín náà ẹ̀yin náà ti lọ láti pẹ́ àwọn àti ìlàjọ wà lórí àtẹ gbogbo àwọn tí wọ́n ń pariwo jálápàdùn ní ìsìn dúnà náà fi kulli shay wàlá ansa mọ́ bàzálà sọ́hìbù hadhal ismi wọ́n dákọ̀ rẹ̀ wọ́n ní àwọn ò ní gbàgbé ohun tí ẹni tó ní ó kọ̀ yìí bàbá wa Tijani Saki Ahmadu Tijani bàbá wẹ́lẹ́ngẹ́ àwọn ìgbìyànjú wọ́n ní àwọn ò ní gbàgbé ohun tí ìgbìyànjú tẹ́ni náà ná tó lò tani ẹni tó lò kọ́ táwọn dáì al-mukarram ẹni àpọ́nlé min majhudin nínú àwọn ìgbìyànjú tí wọ́n ná bí owó fi nashri ulumi din níbi títan ìmọ̀ ẹ̀sìn ká bayna abna'i jinsihi láàrin àwọn ọmọ ìyá rẹ̀ tánjáwá Yorùbá wàfáàzú bí áfìhí alìmọ̀ áfìr àfàmìnà tí wọ́n sì jẹlérì pẹ̀lú àwọn orípa olówó iyebíye yìí wọ́n ní wàá mọ̀ ẹ̀wà rí fàdọ́ yóò azàlù sáà àwọn ọlá tí ń bẹ fún bàbá yìí náà wọ́n ní fàkẹ́fì òun náà pọ̀ hátà ànákà tó fi jẹ́ pé ìwọ tó ń gbọ́ mi àbí ìwọ tó ń kakiri láwùsà àtà àyà ìsáni tó bá bi anybody ní àhálì tílkàlì bókà ní àwọn tí wọ́n gbé orí àwọn tó jọ ọmọ orílẹ̀ tá a dákọ̀ àwọn Nàìjíríà lẹ́yìn báyìí à ń sọ ìbìlì ìsinmi nípa jọ ọmọ àfáà wẹ́lẹ́ngẹ́ Saki wọ́n ní yujibu kàbí ànàwó wọ́n ní wọ́n ètò wọn anybody tó bá béèrè yóò dá ọ lóhùn wípé ẹni tó dákọ̀ yóò mú tàfà nínú ọlọ́pọ̀lọpọ̀ mímọ̀ ni wọ́n mú háyì mìínú bí barakatihi ẹni tó lọ ń sàlù báríkà fún púpọ̀ ni wọ́n ní fahanihan lana oríire lọ́wọ́ jẹ́ fáwa o nahnu ahlu Nàìjíríà àwárá Nàìjíríà lamma ataha Allahu lana min hasi lima ataha Allahu lana min hasi sa'ada fún oríire opportunity tọ́lọ̀ fún wa nírú àwọn tó fi rú àwọn bàbá yìí tàwa lọ́rẹ̀ tí wọ́n dúró rí fún wa nílẹ̀ Yorùbá tí wọ́n wá yọ wá jáde min zulumatil jahala níbi àìmọ̀kan òkùnkùn binuri ulumi ulama'ina tó lù wá yọ wá jáde nínú àìmọ̀kan òkùnkùn lọ síbi ìmọ̀lẹ̀ mímọ̀ wọ́n ní adama Allahu lana hayatahu àbàlájà bá ń bẹ́ńjọ́nà bàbá Awẹ́lẹ́ngẹ́ Saki ń bẹ́ńjọ́nà wọ́n ní akthara fina amsalahu irú wọn náà jọ pọ̀ láàrin wa àwọn ẹni rí bàbá yìí mọ̀ pé bàbá Saki àti àfa wọn mọ̀ pé wọ́n ní misunderstanding gbàna lórí permission àgbà permission ẹ̀rù náà sì sí insọ́ọ̀f èyí sí lẹ́yìn táwọn afáyín bá ti ń bẹ́ nìkan jà lẹ́yìn ìyàdìgbò lójú tẹ́ ẹ̀ mọ̀ bu àwọn èèyàn jẹ nímọ̀ ẹbí bá ń pa yín ẹ mọ̀ lọ́ọ́ jẹwé ọ̀rọ̀ kó ti yé náà wọ́n á parí yìí nǹkan wọ́n tún wá bọ́ sọ́dọ̀ ẹlẹ́kẹta tí wọ́n dákọ̀ wá gbọ́ yìí náà kọ̀ sáà rẹ̀ ń bẹ́ wọn dákọ̀ ẹ̀ wọn sì dákọ̀ afá kankan nítorí fún mi pé wọn dákọ̀ afá kankan ọ padà gbọ́ lẹ́yìn ẹ̀ torí pé ọpọlọ yín ó dúdú bí ẹ bá ti sọ̀rọ̀ kan ẹ ti fún ní mínítì ara yín ẹ ní sẹ́yìn mọ̀ pé tẹ́ntẹ́ni yín mẹ́rin ní àbá tó fẹ́ gbọ́n kò sí ń bẹ́ẹ̀ nígbà tí wọ́n á ní kò sí ń bẹ́ẹ̀ mo ti mọ ibi tọ́kàn rẹ lọ ṣé tí mo á gbà lérò òun ni wọ́n náà gbà lérò ọgbọ̀ lẹ́yìn wọ́n ní inú wọn ní ẹlẹ́kẹta wọ́n ní hadratu sahibul fadila al-ustaz Suraka àfáà tí wọ́n bàbá wa tí wọ́n ń pè ní Suraka bàbá tí wọ́n ń pè ní Suraka ọmọ Èkó làwọn náà àgbà àfáà ni wọ́n ní inna sahiba asal ismi bàbá ní ẹni tó lókọ̀ yìí huwa alladhi badhala juhdahu wa tawqatahu wọ́n ní òun lẹni tí wọ́n lo gbogbo ògbìyànjú wọn àti tinú àti tita fi nashri adabil islam láti bi títan gbogbo ẹ̀kọ́ ìsìlámù ká bayna abna'i madinati Lagos láàrin àwọn ọmọ tí wọ́n jọ mi kó gẹ́gẹ́ wa khususan wọ́n ní pàápàá jùlọ lamma assasat aw ussisat jam'iyyatu ansori din pàápàá jùlọ nígbà tí wọ́n dálẹ̀ ẹgbẹ́ ansori din àti ilé kéwú wọ́n ní wàbí insha hadhihi ilé madrasa pẹ̀lú dídá ilé kéwú yìí lẹ̀ yàtọ̀ fún léèwé badhala al-ustadhu juhdahu fi ta'limi talamidhiha wa ta'dibihim bis-sawab wọ́n ní bàbá yìí táwọn dákọ̀ yìí wọ́n lo gbogbo agbára wọn láti máa fi kọ́ àwọn ọmọ Èkó lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ mímọ̀ tẹ̀sìn Islam ẹ̀kọ́ mímọ̀ ti ṣẹ̀ríà léyìí tó ṣe déédéé pẹ̀lú tọ́lọ́ wọ́n ní wàlán wọ́n ní ìsìn wàhíìnà fi hadhihi al-jam'iyya wọ́n ní làwọn ń rí níbi ẹgbẹ́ Ansarudeen tí bàbá yìí dálẹ̀ yìí ustadhan kabiran wàhíìnà láàrí ustadhan kabiran láàrí nínú jama tí wọ́n dálẹ̀ yìí láàrí nínú ẹ̀ ustadhan àfa kan kabiran tó tóbi wúwà wọ́n ní òní al-ustad Alhaj Adam Abdullahi Al-Ilori wọ́n á dákọ̀ wá ṣe kára wọn náà síbi àwọn ìdákọ̀ ìlọ́tọ̀ ìtẹ́lẹ̀ gbogbo ọlẹ́gì ní aláìníláàkáì tí wọ́n tọ́kàn rẹ̀ ọkàn yín dúdú ṣe ìsìlámù lè ń ṣe abẹ́ ń sin nǹkan ní tẹ́ẹ̀fì wípé ọkàn ètì lágbájá náà ni a ṣe ètì bàbá ṣe káàdà àwọn orí tí wọn àmì yìí bàjẹ́ púpọ̀
ẹ bàjẹ́ ẹ dá gbogbo ẹ̀sìn rú torí pé ẹ fẹ́ dìfẹ́ǹdì ẹnìkan nínú ẹ̀mí ẹ fẹ́ mọ̀ bọ́yọ̀ lọ́nà sọ̀rọ̀ ẹ fẹ́ mọ̀ bọ́yọ̀ ànábì lọ sọ̀rọ̀ ẹ fẹ́ mọ̀ èjì máa wù àlọ́ làmá yìí àlára ayé ẹ kàn bẹ̀rẹ̀ ẹ mọ̀ sí wọ́n kiri wọ́n lẹ́mọ̀ sí ẹ máa fa alájà àgbà wíwé Sheikh Adam ṣàtánà máa bẹ́ẹ̀ náà Thara wa Suraya máa bẹ́ẹ̀ náà Thara wa Suraya ṣàtánà máa bẹ́ẹ̀ náà Samai wal Ard ẹ má gbọ́dọ̀ tẹ́gbẹ́ ara wọn eléyìí ìrẹ́lẹ́gbẹ́ ìfìdí dín Sheikh Adam kù abadan kìí ṣe ìfìdí wọn kù láíláí sọ fún yín lánàá bàbá sọmọ ni 23 years ni wọ́n fi jù wọ́n lọ 23 years lọ́dún erí nìyẹn ká má ti wá sọ ní injazat wọ́n àti ní ilé kéwú rárá bàbá ti kọ́ ilé kéwú yàtọ̀ fún léwé wọ́n ti kọ́ ilé kéwú tó láwọn ọmọ bá ní tó láwọn mudaris tó láwọn tọ́lábà tó láwọn mutakhassisun fi mayadin kathira tí ń kálukú wọn tá à ń rí àwọn furusanul manabir tá à ń rí nínú wọn àwọn oríṣiríṣi ẹ̀mẹ̀ irú àwọn alájàgbọ́n lẹ́màṣẹ́ ni wọ́n ní àpẹ́rìpẹ́rì ní wọ́n yí bàjẹ́ fa bẹ̀rù alìkíyàmọ̀ yín mọ̀ pé luhumul ulama lamazmuma máa dákọ̀ bá Sheikh Adam wọ́n ní nínú àwọn tí wọ́n jẹ́ olùkọ́ nínú ilé kéwútà Ansarudeen dálẹ̀ ó ti yẹ́ nìsín òun ni al-Ustaz wọ́n ní wà fíyàsí ilé jam'iyya wal ana ra'ayna fíyàsí ilé jam'iyya wọ́n ní lè ṣe ra'ayna fíyàsí ilé jam'iyya ààrí tí ń bẹ nínú àwọn nínú jam'iyya yìí jam'iyya Ansarudeen ustadan kabira ẹgbọ́n ṣe wá sùn bàbá Sheikh Adam olùkọ́ tó tóbi ní huwa al-Ustaz wọ́n ní òun ni alhaj bàbá wa Adam Abdullahi Ilori alladhi wọ́n ní ẹni tí fáázà tí wọ́n gbà tí wọ́n jẹ́rẹ̀ bí ṣàhádàtì azima bí ṣàhádàtì pẹ̀lú ṣàhádà tí wọ́n gba ṣàhádà min al-Jami' al-Azhari Sharif wọ́n tẹ̀ máa ń pa wọ́n gba certificate al-Azhari bàbá wọn wí tí àdámọ̀ tako láyé wọn wọ́n bá ti tako ẹmú mọ̀kọ́lá tí wọ́n ti tako wá ẹ wá fẹ́ di ara yín síta yín kálukú tó wá mọ̀ pé ń jàgbà ní oró ni yín bìlísì ni yín ẹ ń dàlúrú wọ́n sọ fún wa pé erípa bàbá lè ládá kí lọ́kàn kí lọ́ mọ́ ń pa wọn wọ́n jẹ́ ọmọ lúre wọ́n jẹ́ bàbá lúre wọ́n máa ju ọmọ ṣépè gbogbo tó ń ṣe tó padà sí olórí ìkánú àwọn bàbá lè la tẹ́bí rẹ̀ kan bá tó wọn ẹ mọ̀ fi wọ́n ṣe ìyànà káàkiri gbogbo olúyìn ìkánú àwọn bàbá lè la ní ọba tí wàá jáde kọ́ máa ṣe wèrè bẹ́ẹ̀ sí ti wèrè kọ́ máa display ignorance kọ́ máa display madness lórí kíní báyìí fún yín sáfà ẹ bàjẹ́ ẹ̀yàn ọmọ yìí gbẹ̀yìn bàbá àgbẹ̀bí àbí gbẹ̀yìn bàbá lè láǹṣẹ́ gbẹ̀ rẹ̀ ẹ ti bàjẹ́ jù tọ́lá àfa ó sì mọ owó tí wọ́n ní fọlọ́pàá mú yín ibi tí ta lọ́lọ́ àbí kíni tó kù bẹ́ẹ̀ lọ́ọ́ kọ́ parí gbèsè ayé rẹ̀ sí. wọ́n á dakọ̀ bá Sheikh Adam wọ́n ní alẹ́sì fáázà bí ṣàhádàtì min al-Jami' al-Azhari Sharif nǹkan ọmọ wí o búba wa lè lákéyà rẹ̀ lè pọ̀ síwájú Ọlọ́run àwọn àpẹ́ ìlójútù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni báyìí ti lọ bọ́ọ̀lá jágbà nígbà bá Tajul Adabi ta ló kù tí ò lè bú bọ́ọ̀lá ànábì gan ó bu ìpìlẹ̀ mọ̀ sẹ́ káàkiri àníyàn ńlá àbálẹ̀ lánàá ọ̀nà ọmọ díẹ̀ díẹ̀ òní hadha min ba'di ma katabat yadaha ìmọ̀kọ́lá tí wọ́n ti kọ́ átíkù tí wọ́n ti kọ́ asubabaka sí 1947 tí ó ti sinjẹ́ markaz wọ́n aláyàwó ti establishment nílé kí ó tó kọjá mẹ́jọ wọ́n ń sàlàyé ẹlẹ́yọ kọ̀ọ̀kan àtàwọn afá tí wọ́n mójútó wọ́n ní àníyàn ńlá náà bàbá ní oríire lọ́jọ́ fáwọn náà àárí Nàìjíríà wàrà Nàìjíríà ya máa gbọ́ bàbá ní wà arju ẹ̀bẹ̀ mi kan sọ́dọ̀ Ọlọ́run ni an takuna hadhihi al-lughata al-arabiyya kí lugha arabiyya yìí kó jẹ́ lughata al-alami kullihi kó jẹ́ èdè tí gbogbo ayé ó mọ̀ padà sọ ẹ wo mada hubbihim li hadhihi al-lugha wọ́n ní kó má jẹ́ ìrìnkan kó tó kárí barakatuha albarka lugha yìí jami al-ummati al-muhammadiyya albarka rẹ̀ ó sàn káàkiri gbogbo àwọn tí wọ́n gbà fún Ànábì láyé àtọ̀run wọ́n ní walillahi alhamdu wa shukru allati ataha lana ziyarata Sudan na dúpẹ́ fọ́lọ́run tó mú wa fisiti Sudan nahnu ala tariqina ila Makkah al-mukarrama lórí Makkah là ń lọ tàṣọ fún bẹ̀rẹ̀ wọ́n ní wallahi as'al wọ́n lọ́wọ́ mo béèrè lọ́wọ́ an yahfaza kull al-hujjaj gbogbo àwọn tán lọ sí ájì Ọlọ́run kó ṣe kíni kó fi sọ̀rọ̀ sọ al-qasidina lil bayt tó àwọn lágbàwá yẹn fa kannahu min abna'iha
ìyẹn bí ṣe ń lọ bí ṣe ń dùn gbogbo àwọn yànìyàn sọ wá dàfà wọn bẹ kẹ́ máa fọ bàtà kẹ́ máa fọ tọ́ílẹ̀tì sọ yẹn dàfà lórí nẹ́ẹ̀tì wà láì ọ̀fà kí wà láì kẹ́ tó gbọ́dọ̀ dé tẹ́mọ̀ wíkà ọ̀dà ọmọ kí wà ti gbọ́ lọ́ fi gbàlejò náà gbogbo kéwù tẹ̀sí mọ́ náà láyé yín ti tú síta ẹ̀sọ́ lárúbá yẹn ní rí sọ ẹ wọn lọ ha wọn kí ní lárúbá àmọ̀kọ́mọ̀ kan ti àwọn lárúbá kan àwọn lùgátù kan tó ti jẹ́ lùgátù màjúrà nílẹ̀ sọ di pàtàkì ẹ bàjẹ́ gan ti bàjẹ́ jù wọ́n ráwọn àgbàlagbà fín wọ́n ráwọn àfáà wá fi tó nípa àti ń dákẹ́ àwọn fẹ́ kí ló dá ìkáyọ̀ dá láwà táfà wá nìyẹn àmọ́ tòun ti bẹ́ẹ̀ à nígbà nítorí pé afẹ́káyọ̀ dá ká dákẹ́ kẹ́ mọ́ pa wọ́n rọ́ lọ́wọ́ táwọn kan ti pa tán ti yí gbogbo tán wá padà ká dákẹ́ ìsínà àtúntà nǹkan pẹ̀lú òdodo pẹ̀lú gbogbo àwọn wàsá ikù tó jẹ́ wàsíkọ̀ látọ̀dọ̀ bàbá ọba lù lọ́rin ṣéèkù ó tí bàbá náà sọ ẹ̀ kò sí kàn tẹ́ gbà ń bẹ̀ ẹ fẹ́ lè bú àwọn náà ẹ bàjẹ́ ẹ̀yọ́ mọ̀ yìí alájà ahmed ṣe ara dáwọ́ lamẹ́ríkà ẹ̀dákun lọ́ọ́ kára bí a ti yá sọ̀rọ̀ láìpẹ́ inṣàlá lẹ́bi náà fẹ́ fi ṣe amẹ́ríkà ẹ wá gbà mí láyè bàbá lè lánìí àwa ni wọn tí wọn wá pọ̀ láwọn aláàmù hafi ìlúra aláàmù ni wọn wọn tẹ kí ọkọ tíra kó máa jẹ́ aláàmù al-adabiyya aláàmù al-adabiyya pẹ̀lú gbọ́ọ̀lọ́n ẹ máa ń kọ̀ọ̀kan nípa rẹ̀ gbọ́n àwọn àgbàlagbà wọn àtàwọn àdìwárù wọn allati laibuha fi hayatihi wa isamatihim tijaha hadha ad-din al-hanif gbogbo ń tẹ̀rí pa wọn qabla wujudi ayyi madrasa wọn madrasa tẹ sọ tẹ pariwo kiri ní fúru ẹ ti kíní kankan wọn á sọ pé àlùbáríkà dàbí àsàn dọdọ yín ẹ bẹ̀rẹ̀ sí ní sunkún ẹ bá ti sunkún ẹ lọlé ẹni tó pa yín lẹ́kún kí n tọ̀dọ̀ wa tẹ máa fọ kọ wa sínú kíní tá a dọdọ yín ni. ẹ wo lárúbá yẹn wọn ni walillahi alhamdu wa shukru alladhi ata alana ziyarata Sudan نحن على طريقنا إلى مكة المكرمة والله أسأل أن يحفظ كل الحجاج القاصدين للبيت الحرام ويعيدهم إلى أوطانهم سالمين والسلام عليكم ختما وأولا. When it was signed 25 of June 1947 Tony. So ibi tí a bá délé ní nípa bàbá wa Ọlọ́run kó dẹ́mi náà padà sí Nàìjíríà ní ọ̀run so pẹ̀lú ògbó Ọlọ́run kárí kan náà àwọn tí wọ́n nífẹ̀ẹ́ bàbá wa Alhaji Àgbà dáadáa wọ́n nífẹ̀ẹ́ Adabiya dáadáa tí ó gbé prógrámù kan kalẹ̀ lórí rédíò bíi Iznillahi Ta'ala tí wọ́n mọ̀ sanwó ẹ̀ so bàbá sì rí fara wa kàláfà kan náà àwọn tá a mọ̀ lọ́yà máa sanwó eléyìí ládàá rẹ̀ ọmọ bọ́ngbà tó síláyà tó ń bẹ láyà àtìgbà tó bá síláyà mọ́ àwọn abẹ́yẹn tó fẹ́ volunteer tó fẹ́ kí náà máa ń pè wọn ojútùú ẹ̀ so voluntarily tabarẹ́ni tó fẹ́ ṣe tó bá pè mí inshallah tó bá dé Nàìjíríà so abdahu bi Iznillahi Ta'ala so tí máa ṣe sardu fi hadha al-barnamij majhudat wa mabdhulati mashayikhina al-adabiyyin al-qudama bi Iznillahi Ta'ala wa atharihim so fi hadhihi al-mantiqa so wa khariji ọba lè láìkè ṣe pé ó kàn ní atharu dakhila Nàìjíríà wọn láwọn ọmọ tó pọ̀ ń Ghana wọn láwọn ọmọ tó pọ̀ ń Ghana so وقد ذكر شيخ آدم شيئا من هذا so tí wọ́n fi ń sọ̀rọ̀ pa abalila tẹ́rù pé huwa mujarradu alimin abadan àwọn bàbá gan wọn mọ̀ bá ṣe alámọ̀gá mọ̀ tani wọ́n ní wà tani jẹ́ bẹ́ẹ̀ ògbé tá a ti ń sọ yìí ní sílọ́dẹ̀ lómi ẹ̀wọ̀ lọ́ndà lúrú wọ́n lọ́n ti kíní kan lórí pé ń sàlàyé òdodo ta mo bú ta ni mo ṣépele yàtọ̀ fẹ́yìn ọmọ kéékèèké tẹ́ ẹ bàjẹ́ yìí ẹ bàjẹ́ yéèdè bá mo bú yín ẹ bàjẹ́ ń tòótọ́ ni wallahi ẹ bàjẹ́ gan àtàwọn tó wà lọ nínú yín àtàwọn tí wọ́n káàkiri tí ò sí nǹkan tó kàn ń pa lọ́rin ibi lè kéwù lọ́wọ́ kẹ́lọ́ ni mójú tó kọ́ padà lù yín kọ́ máa lọ wúlò èpè lọ́n ṣe káàkiri sí ń tọ́ kọ́ lé kéwù nìyẹn. jẹ́ ń dáwọ̀ yìí lóhùn eléyìí ni ọmọ ìmáàmù Ọládòkè Dáúdù ó ní ọmọ yẹ̀yẹ́ ń gba abára rédíò kalẹ̀ òpùrọ́ èdè níwọ̀n bá tọ́lọ̀ ń ṣe fún mi tó bá ní inú ran yín tó ti ń sì dédé tọ́lọ̀ ara ṣe fún mi tó bá ní inú ran yín ẹ̀ ní jẹ́ tán tẹ́ fi kú láyé ọmọ àlè gbogbo. so ibi tí a bá dé ni látòrí àfa àgbà Tajul Adabi masdaru hazihi alkhairati wal barakat wa hazihi annafahati arrobaniya òun àbàbá Tajul Adabi ni masdaruha so abelom minhu tó fi tó gbogbo àwọn abnayihi asulibiya àwọn tí wọ́n finú ara wọn bí so àtàwọn abnayihi adiniya
bàbá wa Tajul Mumini tó ṣe bàbá wa Yusufu Agbajilẹ̀ àti gbogbo ẹwọ ọwọ́jà Tajul Adabi níbo ni òde kò síbi tí òde. So alibarika wo bàbá Tajul Adabi òun náà lọ sàn tó fi dé markazi òun náà tó nù tí ò ṣe adámọ̀ fúnra rẹ̀ akọ́rọ̀ àbí hàtà kò sí bí ẹ ti fẹ́ yẹrí pa bàbá wa léèlá wù ní markazi wọn jọ dálẹ̀ ní ṣe adámọ̀ sí wínú bàbá ti ṣàlàyé fún yín. Kò sí nǹkan kan àní lónìí wọ́n fẹ́ gbaná sí wọn láwọn fẹ́ gbowó wọn láwọn fẹ́ pẹ́pẹ́ kankan bẹ́ẹ̀ ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ dé ìtàn mọ́lẹ̀ agbọ́dọ̀ dé ìtàn mọ́lẹ̀. So hadha wasalaamu alaykum wa rahmatullahi ta'ala wa barakatuh.